kò sára tí ò lè fẹ́rú dá o ọlọ́run lọ́ba ara fọlọ́run sọ kò sára tí ò lè fẹ́rú dá ọlọ́run lọ́ba ara kò sára tí ò lè fẹ́rú dá o ọlọ́run lọ́ba ara kò sára tí ò lè fẹ́rú dá bó fẹ́rú dá ara tí ó dá mọ́ bànújẹ́ kọjá bó tiẹ̀ ò borí tẹlòmíràn wá tún dúpẹ́ ọlọ́run lọ́ba ara kò sára tí ò lè fẹ́rú dá ọlọ́run lọ́ba ara ọlọ́run sọ kò sára tí ò lè fẹ́rú dá bọ́ọ̀lọ́run bá fi ẹ́ dára tó ẹ ò tó ń rí ẹgbẹ́ nìkan ò tó ẹ ṣègbéraga máa níwọ̀n bá ò borí tẹlòmíràn wá yín lọ́hùn ọlọ́run lọ́ba ara kò sára tí ò lè fẹ́rú dá bí ọ̀hún òpin síbi kan ò àrà ọlọ́run mà ní wọ́n ń wí ọlọ́run lọ́ba ara ọlọ́run sọ kò sára tí ò lè fẹ́rú dá ọlọ́run lọ́ba ara kò sára tí ò lè fẹ́rú dá o ọlọ́run lọ́ba ara ọlọ́run sọ kò sára tí ò lè fẹ́rú dá ọ̀pọ̀ ẹ̀dá náà ti lówó rí o wọ́n tún padà dẹni tó ń tọrọ ọlọ́run lọ́ba ara kò sára tí ò lè fẹ́rú dá ọlọ́run lọ́ba ara o kò sára tí ò lè fẹ́rú dá o ọlọ́run lọ́ba ara kò sára tí ò lè fẹ́rú dá ìdájọ́ sí máa kọ́ ara ọlọ́run ọba náà ní o ọlọ́run lọ́ba ara ọ̀rọ̀ jẹ́ gbogbo ayé kọ́ ara ọlọ́run ọba náà ní o ọlọ́run lọ́ba ara kò sára ìfẹ́rú dá ọ̀pọ̀ èèyàn láti tọrọ jẹ rí o wọ́n tún padà dẹni tó ń tọrẹ ọlọ́run lọ́ba ara ọlọ́run sọ kò sára tí ò lè fẹ́ dídá wọn tàwúrẹ́ kọ́ ara ọlọ́run ọba náà ní o ọlọ́run lọ́ba ara ọlọ́run sọ kò sára tí ò lè fẹ́rú dá alẹ́ ní tọ́lọ́run ò ní gbé dìde o ọ̀gá gbígbẹ́ ò ní sọ wọ́n dolówó ọlọ́run lọ́ba ara kò sára tí ò lè fẹ́rú dá alẹ́ ní tọ́lọ́run ò ní gbé dìde ọ̀gá gbígbẹ́ ò ní sọ wọ́n dolówó ọlọ́run lọ́ba ara kò sára tí ò lè fẹ́rú dá kò sára tí ò lè fẹ́rú dá ẹni tọ́lọ́run ò ní sọdọ̀gá ewé ọ̀la ò ní gbé wọn débì kan ọlọ́run lọ́ba ara fọlọ́run sọ kò sára tí ò lè fẹ́rú dá. alhamdulillahi rabbil alamin wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. àkànbí. naam. ọba tí ó tún ṣe wa kò lè rí dáadáa lénìí. alhamdulillah. ibi àtúnbára wa rèé lábẹ́ kádàrá Ọlọ́run lénìí. alhamdulillah. à ń mú lẹ́sẹẹsẹ lábẹ́ ìwòsàn àǹfààní tọ́lọ́run fáwọn ọmọ ẹ̀dá. Allah. àìdébi nǹkan ẹlẹ́mìí o. bẹ́ẹ̀ni. àìsí tí ṣàlàyé ìwé débi kan. bẹ́ẹ̀ni. abẹ́lọ́run ọba kó ṣe wa kò lè rí dáadáa kó ṣe wa kù pẹ̀lú ìdùnnú. amiina. kó ṣe ní sábàbí rere fẹ́mi àti yín láyé àti ní alikiyama. amiin. àkànbí. naam. ewé ẹ̀yìn olóbèrè. jẹun orí dáadáa. ewé ẹ̀yìn olóbèrè. bẹ́ẹ̀ni baba. yorùbá tún máa pè lẹ́yìn ìbísowó. èmi gangan kó lè ṣe pàtàkì kí wọ́n rí ewé yìí gangan. Allah. àwọn tí wọ́n bá mọ ewé nínú ewé tó gbajúmọ̀ bí ewé ewúro ṣe gbajúmọ̀ bẹ́ẹ̀ lewé yìí gbajúmọ̀. Allahu akbar. kì í ṣe pé nǹkan tí yẹn ṣe tó máa tún wí tí wọ́n máa pè sí yẹn lẹ́nu pé ewé ẹ̀yìn olobe ẹni tó bá mọ pàtàkì àlàáfíà kò ní fi ṣeré. Allahu akbar. ewé tẹ̀ ń wò lọ́wọ́ mi yìí
Yorùbá ní ẹ rí pé a ní èso kan tí wọ́n pè ní awogba. Bẹ́ẹ̀ni. Tán tó ń pè láwòrosó. Àwọn olóyìnbó a máa pè ní miracle seed. Ìtumọ̀ rẹ̀ ni wípé àìsàn tó tó 100 lára 200 àìsàn lára èèyàn. Ọlọ́mọdé àṣírí ibú. Àmín. Ọlọ́mọ bínú sí wa. Àmín. Nígbà míì àìsàn ẹyọ kan ṣoṣo. Ìnira tí máa mú dání ó rò pa àìsàn ẹgbẹ̀rún níbẹ̀ lára èèyàn ni. Allahu akbar. Lẹ́yọ̀ kan ṣoṣo. Lẹ́yọ̀ kan ṣoṣo. Àmọ́ tá a bá ti ń dákọ̀ awogba àìsàn ewé awogba lẹ́yìn èso awogba ewé yìí tún ni Yorùbá tún fẹ́ nígbàgbọ́ sípò ńlá awogba. Allahu akbar. Ewé tó jẹ́ wípé bẹ́yẹn bá mọ pàtàkì àìsàn bá a bá ń roko lọ ìwọ òroko. Ayakumullah. Kí ló dé? Ó ṣe lẹ̀ o. Ó ṣe lẹ̀ o. Ọ̀rọ̀ ti wá ní. Allahu akbar. Kódà bá a bá fọwọ́ yìí gba ọkọ́ mú mọ́ fún 100 ọdún bọ́lọ̀ bá ní àlò sí lékè pẹ̀ ọwọ́ yìí kò lè soft bí àwọn tí ọ̀pọ̀ ọgbọ́kọ́ mú rí. Allahu akbar. Tẹ̀gbẹ́ tẹ̀yàn bá ń roko lọ bẹ́ẹ̀ bá kan ewé yìí láàrin poro àánú yóò sì máa ṣe wípé ṣé kẹ́ ẹ ro ewé yìí dànù torí àǹfààní ẹ̀. Allahu akbar. Wọ́n fẹ́ máa ṣe àìsàn kan tó lè máa ṣe yàn téwé yìí ò lè kópa lára ẹ̀. Allahu akbar. Ẹ rí i pé à ń dáko ewé lóríṣiríṣi nítorí pé ara lòògùn bí kan ò bá bọ̀ láàmú ìkan bọ̀ láàmú kọ́ mọ̀ bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Àìrógun ẹ̀ ló jẹ́ ń dẹlẹ́bọ rárá o. Àìwí ò sí àìgbọ́ bùṣe agbọ́mọ gbálòkù tí ó jẹ ká. Agbọ́mọ gbálòkù tí ó jẹ ká. Ewé yìí nínú tí ewé yìí mọ̀ kápá jẹ̀díjẹ̀dí gan o. Allahu akbar. Ẹ̀yìn àgbẹ̀ ẹ̀jẹ̀ ni kidney stone ni o liver disease ni o Allahu akbar. typhoid ni o malaria akọba. Allahu akbar. Akọba tí máa mú yàn lálàá pé màlúù ń léwu. Allahu akbar. Àìmọye àwọn àlá tí ọlọ́wọ́ ayé nú kọ̀ lọ́wọ́ àwọn àsìkò lọ́wọ́ àjẹ́ nú. Àgbákòbà ni. Àgbákòbà ni. Àgbákòbà tí máa mú yàn lálàá pé ó ń jábọ́ lérí igi. La ilaha illallah. Ewé yìí kápá ẹ̀. Allahu akbar. Àìsàn jẹ̀dí ni o ìtọ̀ ṣúgà ni o tó lè bó ń pè ní diabetes oògùn ẹ̀ ni. Oògùn sọ̀rọ̀ ni. Oògùn aníà ni. Wọ́n fẹ́ máa sí oògùn kọ́ ni. Allahu akbar. Sẹ́mi pé nígbà tá a sọ pé awogba àrùn ni ewé yìí. Bẹ́ẹ̀ni. Lílò rẹ̀ lọ́kàn sọ̀tọ̀ọ̀tọ̀. Àmọ́ torí pé Ọlọ́run bá fún wa ní permanent solution lórí ìṣòro tá a ní. Allahu akbar. Àyàfi tọ́lọ́run bá kádàrá wípé ìyìn ní fún ọ níwòsàn èyí tí ó gbẹ̀mí ẹ̀ ni. Allahu akbar. Àìmọye àìsàn tẹ́lòmíì ti já tàmọ́ rẹ̀ wípé òun ò lè lọ́nà àbáyọ. Ìkànnì àwọn brọ́dà pè mí wọlé láìpẹ́. Mo wá já kòwé kan fún ọ pé ká lọ já nábà láwọn lò nábà ní àìsàn tẹ́wé yìí tọ́lọ̀ ń lo ewé yìí fún àwọn ti nígbàgbọ́ pé àìsàn yìí nínú àìsàn bóyá àìsàn yìí ní ọgbẹ̀mí àwọn ni. Allahu akbar. Èèyàn máa ń wá làáfíà ní tọ́lọ́lọ́ náà ní a'udhu billahi minash shaitonir rajim. Wala taqtulu anfusakum innallaha kana bikum rahiman. Ọlọ́run wala taqtulu anfusakum Ọlọ́run ní ẹ má ṣe ra yín lófò. Má parẹ́ nínú má parẹ́ ni wípé ká ní nǹkan tá a lè lò sálàáfíà ara wa ká má wàá lò. Allahu akbar. Ọba tó dá nǹkan asbab ó dá nǹkan ibi tá a dúró sí yìí nìkan àkàbí. Ewé tó lè kà níbí ewé ìrànnù kò délẹ̀ yìí rínú. Allahu akbar. Ewé àbàfèrè. Allahu akbar. Ewé àbòrè ibi tẹ́ bá ti rí ewé àbò ẹ máa rí àbàfè ẹ máa rí sẹ́dùn ẹ máa róru pa torí pé ìyẹn ló bí gbogbo orú ìmọ̀nù tó jẹ́ pé n ta gbọ́njú bá ìmọ̀nù àbò ìmọ̀nù àbàfè oògùn efu ni. Allahu akbar. Gbogbo tí o bá fẹ́ há ọ lóhùn gbogbo tó lè móhùn èèyàn lọ pé ohùn rẹ̀ fọ́ téèyàn bá ń jẹ́ tí bá ń jí ọmọdún ẹ̀ bí sinilá ìtàlá ìpìlẹ̀ ogun gángan nu nílẹ̀ Yorùbá kò ọ̀pọ̀lọpọ̀ kò sí àwọn àgbàlagbà gan tí wọ́n ń lo ìmọ̀nù àbò ìmọ̀nù àbàfè láti fi bà tèèyàn jẹ́ kò sí ẹni náà. Àmọ́ nígbà tó wá di pé kálukú wá ń dá ìgbà tó yẹ pé ní táwọn Yorùbá ní agbára àìmọye oògùn Yorùbá ní wọ́n wá ń dáko ewé lóríṣiríṣi wípé kọ́dà wọn tó ń fi ewé ànàmọ́ ewé òdùkú yìí wọ́n tó fi ń ṣàwúre nítorí kí ló wá dé gbogbo ewé ni wọ́n fi ń ṣoògùn owó ìyẹ̀yọ́nú ayé ìyẹ̀yọ́nú àwọn àgbà ìwòsàn arafa àdánwò lélẹ́yìí lódodo la nabi wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé likulli da'in dawa'un sallallahu alaihi wasallam fa iza uziba dawa'u da'in baroha bi isnillahi asa wa jalla sallallahu Ànábì ní kò sí àìsàn náà tọ́lọ́run dá tí ò lóògùn. Allahu akbar. Mùsùlùmí ò gbọdọ̀ gbà pé àìsàn kan bẹ kò lóògùn. Allahu akbar. Ànábì wa ní sallallahu alaihi wasallam tó bá ti wá lè fa oògùn sáìsàn tí ń sí ọ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run bọ́lọ̀ ń bá fẹ́ yóò sì kó bẹ̀ lọ. Allahu akbar. Bọ́lọ̀ ń bá jẹ́ pé sábàbí lóògùn Ọlọ́run lọ́ba tí fúnni lálàáfíà. Allahu akbar. Èyí gbára léwé
àmọ́ tó ń ti bẹ́ẹ̀ yín ò ní a máa ṣàlàyé tọ́lọ́run bá dá kò bá máa jẹ́ bànújẹ́ fún wa ká máa rí ewé báyìí kọ́lọ́ máa wà fún ọmọ ádámà nígbàmọ̀ mọ̀ pé bó ti yẹ kẹ́ lórí. Allahu akbar. ewé ẹgbẹ̀sì nu. Allahu akbar. má jẹ ewé ẹgbẹ̀sì nu. Allahu akbar. ewé kórópò nu ewé yìí gangan ní táwa gan kó gbajúbà ni pé ewé yìí kò sírù bà náà kò sírù jẹ̀dí náà tẹ́ ẹ bá ti gbó ewé yìí nìkan àbí kẹ́ gbó pọ̀ mọ́ ewé kórópò ọkàn máa mú ni. Allahu akbar. torí pé àwọn ntí ò ní fún ọ lókun tó fi ní rókoro àwọn àgbàlagbà ò ní gbà fún ọ. Allahu akbar. wọ́n mu àgbo. tẹ́yìn rẹ̀ ó nà. ẹ̀yìn rẹ̀ ó nà gbogbo tó le. bẹ́ẹ̀ sì ni ìpìlẹ̀ ogun àwọn òyìnbó ni wọ́n dé látara kálíbà àrọ́jà tí wọ́n tà. wọ́n á fẹ́ ba nǹkan tá a níjẹ́. wọ́n bẹ̀ tẹ́lù wọ́n bẹnu àtẹ́lù wọ́n jẹ́ oyé wa wípé ọmọ mu ewé kọ́ ọmọ sí rẹ̀ lófò. baba Sheikh Adam rahimahullah nínú tírà àwọn tí wọ́n pè ní al-Islamu al-yawm wa ghadan fi Nàìjíríà àwọn kí wọ́n tó kọ tírà Nasimu Ziba tí wọ́n kọ. Allahu akbar. bàbá wa ń sọ̀rọ̀ ńbẹ̀ wípé àwọn òyìnbó nípa ọ̀rọ̀ ògùn sá wọ́n wá ní 1940 bí ìbá gbàgbé wọ́n ní 1940 àwọn nípè níjà ojú àwọn wa lọ hospital àwọn hospital wà láwọn gba glass àwọn sọ pé tí wọn ojú bá ń lọ àwọn ní àwọn fa wọn glass bàbá àwọn wa ní ò nílò ewé kan ni bàbá tó bí àwọn lọ́mọ wa júwe fáwọn ewé yẹn làwọn lò oògùn kan làwọn lò oògùn bílẹ̀ ewé àtegbò. Allahu akbar. àwọn ò lo gíláàsì mọ́ títí dìgbà táwọn kó tírà yìí jọ. Allahu akbar. àyè tó sì súnmọ́ ni pé èrò pé wọ́n lo gíláàsì náà tí wọ́n jáde láyé. bẹ́ẹ̀ni. bọ́lọ̀ tí máa ń ṣe nìyẹn o. Allahu akbar. àmọ́ wọ́n ti kọ́kọ́ jí ó yé wa yí pé gbogbo ẹni tí bá ti ń wọnú gbó lọ tí ń lè jáwé tó fẹ́ lò fúnra rẹ̀ ewé tá a mú dání kò sílùú tí ò sí lágbàáyé. Allahu akbar. kò sílùú tí wọ́n ti ló kọ fún ẹlẹ́mìí máa ń yáyìn àwọn tá a wá sí nílùú òkè ńkọ́ àwọn tá a wà lẹ́kọ̀ọ́ ńkọ́ àkàbí ewé yìí ń bẹ lóṣòdì. lóṣòdì lẹ́kọ̀ọ́. ń bẹ lóṣòdì. ewé yìí ń bẹ lóṣòdì wàhálà ewé yìí ń bẹ ní Lẹ́kì. Allahu akbar. sọ pé bí tẹ́yìn ti lérò pé bóyá òun ti lè rí inú ẹ lọ Central Mosque ibi nínú estate gangan gbogbo àwọn tí ń ta fúláwà yẹn àkàbí ewé yìí ń bẹ lọ́dọ̀ sáà ti dá a mà tóró ní ẹrú ẹ̀rì. Allah olópọn yìí. bẹ́ẹ̀ ni méjì léwé eléyìí ló mú jù ẹrú ẹ̀rì ní jíjẹ eléyìí ó mú lẹ́nu. àmọ́ ẹrú ẹ̀ ń kọ́. ẹrú ẹ̀ yìí náà mú àmọ́ kò mú tẹ́lẹ̀ yìí eléyìí ló dáa jù eléyìí yẹn gbọ́dọ̀ lò sọ jẹ́ wọn orí dáadáa. wọ́n rí bàbá bùtì. ewé ẹ̀yìn olobe kí ni mo pè é. ẹ̀yìn olobe. kí ni wọ́n tó máa ń pè é. ẹ̀yìn olobe. wọ́n tó máa ń pè lẹ́yìn ìbísowó. ẹ̀yìn ìbísowó náà máa fi sóògùn ẹni tó bá jẹ gbèsè. ogun àlàáfíà ara ni ewé yìí kárí ayé kò sílùú tẹ́ ẹ dé tẹ́ ẹ bá ní gbogbo ayé ní tí kálukú náà sì máa sí lògùn wípé èèyàn ní ìṣòro kan èèyàn ní hepatitis ó dẹjú ẹ̀kọ́ bọ́ba nítọ̀ ṣúgà jẹ́ akọ́pọ̀ àkàbí kò jù bẹ́ẹ̀ náà lọ ẹ wàá sè é lágbo lọ́ba máa mú mi ẹ̀ tó bá jẹ́ pé ìtọ̀ ṣúgà ni máa mú lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ àbẹ́ mẹ́rin bọ́ba kọjá gèjì àyè tó fẹ́ kọjá sísọ ọmọ láàárọ̀ kó tó jẹun bí aago 12 àbọ̀ ọ̀tún mú bí aago 4 lọ lù ọ̀tún mú lálẹ́ kó tó lọ sùn ọ̀tún mú àkàbí ogun stroke ni. Allahu akbar. ọmọ mú dáadáa àmọ́ téèyàn bá ń yàgbẹ́ ẹ̀jẹ̀ gan ó tún bí bọ́ọ̀bá ti wá ní pé bóyá láìsàn kan tó lágbára kọjá ara ríro náà ní o ẹ̀yìn ní o ntọ́ka sí ni wípé sèébà náà ẹ̀ka lójúmọ́ lọ́mọ wa mú tiẹ̀. tó ẹ para ríro ní ara ríro ibà ìgbẹ́jẹ̀ àwọn àìsàn báwọn ọlọ́run sábà jọ jẹ́ kánsà àìsàn jẹjẹrẹ torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àìmọye nǹkan ló lè máa mú yàn yàgbẹ́ ẹ̀jẹ̀ ẹ̀ka lójúmọ́ lè yàn kàn máa mú sáà lákòókò. bẹ́ẹ̀ ni bàbá. ẹ̀ka lójúmọ́ lè yàn máa mú tó bá jẹ́ pé bí ibà ara ríro jẹ̀díjẹ̀dí kó kàn máa ṣe kó máa mú. ọkàn máa ṣe ọkàn máa mú ìyẹn ò kò tún bá ń lọ ní tiẹ̀ èèyàn máa sá a máa sá a wà sọ di powder kan bí bọ́ọ̀ bá ti ń lo wa kọ́ra nígbà tá a máa fi roko dáadáa àwọn míì máa kọ́ra àwọn máa challenge mi pé oògùn tó máa fi roko kọ́ wa wọ́n rò pé bóyá oògùn kan lè torí pé àwọn ẹnu tí èèyàn bá ń lo oògùn báyìí àwọn àgbàlagbà nígbà náà torí pé tọ́wọ́ bá ń lo oògùn pé ẹ̀yin máa ń dùn ọ̀ wá ń lo oògùn ẹ̀yìn gbogbo tó tún lè wọ́n jẹ́ yí ọ bá ń kọ́ kálúgbé má fẹ́ gbẹ́ kọlẹ̀ kọ́ máa sunkún ọjọ́ alẹ́ gbogbo tó tún lè fà kó bá àwọn náà ó bí èèyàn bá ń lo ewé yìí ní sí pé ń yàgbẹ́ ẹ̀jẹ̀ tó ń jẹ́ ọ̀gẹ̀dẹ̀ àtẹ̀pà kò ní bọ́ ń bẹ̀ bọ̀rọ̀ èyí tó súnmọ́ nìyẹn bí èèyàn bá ní tọ̀ ṣúgà tí tó ń tago mẹ́wàá lé oníwọ̀n bò ń gúnyán àkàbí bóyá ìsàn tí ọ̀pá ló mú èèyàn gbọ́dọ̀ kíyèsí téèyàn bá ń lo ewé àtegbò náà torí pé Ọlọ́run ọba ṣe ewé àtegbò
wá èyí tó súnmọ́ jù ní wípé tẹ́wé àtegbò ọba kó bẹ̀ lọ fún yẹn pẹ̀lú àìsàn yóò mú lọ yẹ́nyẹ́ ni kò ní mú àìsàn tí ń ṣe ọ lọ kó wá dá mi padà síbẹ̀ kò sí ní kì í mọ́lẹ̀ tábàtà sọ pé awo gba àrùn léwé yìí ó ti kọjá kẹ́yìn ẹ̀dá kan ṣé oògùn aràn náà ni. oògùn pé awo gba 200 àìsàn lára igba ó ju gbagan lọ ọba tó dá ewé bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí èmi yìí sókùnrùn púpọ̀ dáadáa ẹni tọ́lọ́mù bá kan ló wọ́n dá sí òun fẹ́ nílò ni ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bá wá nínú oorun yín ewé yìí náà ń bẹnu tẹ́ lò nígbà náà bẹ́ẹ̀ bá lórí ń fọ yín ewé yìí náà ń bẹ àkànbí èmi ò ra paracetamol ìrà lórí kí ẹ fún mi paracetamol kọ́dà ibi tá a nígbàgbọ́ dé pẹ̀lú kájá ewé kájá egbò kádájú ẹ̀kọ́ àláfíà ara kọ́dà níjọ́ kan bẹ tí mo sọ fún mo lọ́lọ́run wò tó bá koríko láti gba abẹ́rẹ́ ọlọ́run gbẹ̀mí lọ́rùn mi kádùn àwọn ọlọ́sibítù lè bá gbà àìsàn kan tó kọ́kọ́ ṣe bí abẹ́rẹ́ tí mo gbà kan bí wọ́n lọ́kọ́ yìí ó jogójì lọ. torí wípé àwọn kan náà sálà àwọn náà lọ hospital àtàwọn náà ní láti tajà ọlọ́run àgbà ìsàn báwọn náà kọ òrùra rẹ lọ owó tí ń bẹ lọ́wọ́ rẹ káwọn náà lè bá ta. bá a ti ń ṣàlàyé àlàáfíà ara yìí ẹlòmíì máa ń kọ́mẹ̀ntì wọn ní ẹ̀yin náà fẹ́ polówó ọjà tí yín lè fi ń bọjà tiwa jẹ́ èyí tó súnmọ́ jù bá a ti ń ṣàlàyé nípa àlàáfíà ara yìí ilẹ̀ Yorùbá lájọ wà tẹ́yìn bá ń ṣàlàyé nípa àlàáfíà ara sálákòókò bá a bá ń ṣàlàyé nípa àlàáfíà ara èyí tètè dolówó níbi oògùn onírúurú ẹ̀yìn dídùn fibroid èyàn kò rọrùn bẹ́ẹ̀ àmọ́ gbogbo ẹni tí bá ti ń ṣàlàyé nípa oògùn pẹ̀yìn ewé yìí o ṣe àwọn ewé báyìí tẹ́ bá já papọ̀ tẹ́ bá wéri kíní kan sí ọjà rẹ tí ò sí ìyẹn ni máa tètè sọ̀yàn dolówó kò rọrùn láti lè tètè dìde tọ́ ní irú olè ọ̀nà wo lọ fẹ́ gbé gbà àmọ́ àánú Ọlọ́run lè yẹn mọ àánú Ọlọ́run ipe ọ̀nà ibi tí ẹ ti máa dolówó jù tí máa yára tètè sọ dolówó òní kí ẹ máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run kí wọ́n máa pè ọ́ ẹ̀ló ẹ̀dá kan ọ̀gá mi kan dí mi lọ́wọ́ lẹ́nu iṣẹ́ bó ni wọ́n ti yọ sọ ọ̀nà ọ̀ chájì ẹ̀ sẹ́lẹ̀rí 250 sẹ́lẹ̀rí 500 ìkún ọyọ̀ ọ̀gá rẹ̀ àbíkẹ́ nìkan ó kà pé àkàbí pé yẹn ẹ̀dá kan ọ̀nà ti dí púpọ̀ òun fẹ́ dolówó lọ́dún yìí òun sì gbọ́dọ̀ pín ìwọ náà wà lórí ẹ̀mí owó làá fi pe ní owó sọ lè rí 2 million sẹ́nìkan lè pẹ̀lú wa yín ní ìsìnkú ẹ̀dá kan inú máa ń rùn gan ni sọ lè rí 40,000 tọ̀ ó lè tiẹ̀ níyìn nínú àlàáfíà sì jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ẹ̀dá kan torí pé ẹlòmí máa lérò wípé bóyá yín tá à ń sọ yìí wọ́n fẹ́ tajà ni wọ́n fẹ́ lódodo à ń tajà a fẹ́ tajà àmọ́ a tún rí wípé ọ̀nà táwọn èèyàn ń gbà lu ewé ẹ sì wá lébẹ̀lì gbogbo ewé kí ló wá dé tó fi já sí pé gbogbo ewé ẹ̀yọ́nú ayé ẹ̀yọ́nú àwọn àgbà àṣírí àwọn àgbà ewé yìí èèyàn máa ń lò ó sí powder kó di gàárì gbogbo kò jù bá náà lọ nínú kẹ́ ẹ ṣe lómi kẹ́ ẹ máa mú láàárọ̀ lálẹ́ tó bá jẹ́ stroke èèyàn máa mú lóòrèkóòrè àmọ́ tó bá jẹ́ pé àwọn àìsàn tí ò ti lágbára ẹ̀kan lójúmọ́ ti tó láàárọ̀ nìkan bí a bá ń yàgbẹ́ ẹ̀jẹ̀ bí ìsìnlẹ̀ bí díẹ̀ bá yọ bí ìsìnlẹ̀ ta'ala yọ wọlé. bẹ́ẹ̀ ni oògùn rheumatism ni oògùn cold ni sẹ́yìn táwọn Haúsá máa ń pè ní sẹ́yìn oògùn jẹ̀díjẹ̀dí tó ní agbára àjàbí lọ béèrè ẹlòmíì ọ̀ka jẹ̀díjẹ̀dí kún jẹ̀díjẹ̀dí a máa mú yẹn ya wèrè jẹ̀díjẹ̀dí a máa yà yẹn wèrè jẹ̀díjẹ̀dí a máa mú yẹn sí wa wù àmọ́ bá a ti ń ṣàlàyé yìí ọ̀pọ̀lọpọ̀ táwọn àwọn míì àti máa lo ewé yìí sọ́nà tí wọ́n máa tó lo ewé yìí pé bí yẹn bá jẹ gbèsè wọ́n máa lo fásitì bíbó tí ọ̀kárí bẹ́ẹ̀ gbogbo ayé ogun ilé Yorùbá nìkan ni jára wọn láyé torí pé tí wọ́n bá ti máa kí gbogbo ewé mọ́ pé ìtànjẹ tí wọ́n bá ti máa sọ pé ewé yìí ó ń ṣe fà wúre eléyìí ń ṣe fà yọnu ayé ìtàwọn ọmọ láìkínú pé ẹ dákun ẹ fún wa ní àṣírí akéésùmọ̀dá ṣé eléyìí rẹ̀ kàn máa ń ṣe yẹn láfi máa ṣàlàyé síwájú láfi sọ pé ìròrí pé ká ní àwúre ìròrí àwọn ẹlẹ́bọ gangan ni pé àwúre ìròrí àwọn ẹlẹ́bọ ni pé ẹni tí ò yan oore látọ̀run níbi tí wọ́n ti ń yàn pín òun làwọn náà máa ń ṣe àwúre fún láyé ẹni tí ọ̀nà rẹ̀ bá ń sí díẹ̀ ní máa ń sosólẹ̀ tí ń wá bínú Ọlọ́run ẹni tó fẹ́ tọwọ́ bọ kádàrá làwọn ológun gan máa ń sosólẹ̀ fún osólẹ̀ yìí ṣe nǹkan tó kàn wá di nǹkan yẹyẹ tí kálukú wá fọ́n sórí Facebook kárin osólẹ̀ owó osólẹ̀ gbé wá láàrin ọ̀sẹ̀ ìbànú ẹni tó bá mọ tí wọ́n pè lọ́jọ́ ọ̀la àlú èèyàn mọ̀ wípé ogún ọdún sí àkókò tá a wà yìí nílẹ̀ Yorùbá yìí ibi tí wọ́n ti bá lu ìdí Ọlọ́run nìkan ló lè mọ̀. Allahu Akbar. Pẹ̀lú wóró. pẹ̀lú àdánwò gbogbo àwọn olóńtẹ́ẹ̀lì gbogbo wọn náà ẹwù ròyìn tí wọ́n ń ferí èèyàn sowó lẹ́nu tó ẹ pé tí yẹn bá jẹ́ mùsùlùmí tó bá wá bọ̀ pé òun jẹ gbèsè
eléyìí ò sínú tí wọ́n fún yẹn pé tí ó fi bọ́nu gbèsè wọ́n máa gún ewé ìyá kàbí wọ́n máa gún mọ́sẹ̀ wọ́n á kó sí díàmù ẹni tó yẹ kẹ́ fún lásìkò pé Allahumma kfini bi halalika ani haramika wa ghinini bi fadlika amman siwaka àsìkò tá anabi zalazala ní kéèyàn bá jẹ gbèsè kọ́ máa ṣe nù anabi sọ fún Ali ni pé bọ́ bá jẹ gbèsè tó tóòkè Ọlọ́run fún ọ san ọjọ́ ti lọ ìkànnù àwọn dátà tí ń lò lọ́wọ́ yìí Alhaji wa Yusuf àwọn ni wọ́n ra dátà náà àánú Ọlọ́run ní fi yín lẹ̀ Ọlọ́run jẹ́ máa bẹ dáadáa lọ́sẹ̀ tó kọjá ìpẹ̀lú kámẹ́rà tá láwọn wá ìkànnà broda Fahad láti London àwọn náà send 50,000 naira owó ní pé a sì tún ní èdè kún lápá a fẹ́ máa lọ́dọ̀ àwọn eléwé ọmọ a fẹ́ máa sèkún lápá pẹ̀lú wọn ẹni tá a bá wá fẹ́ sọ fún wípé kí ló dé tẹ̀yìn ọmọ tẹ̀rí eku tẹ̀yìn ọmọ tẹ̀rí gíní tí ò bá rí pé a fẹ́ sèkún lápá fóun ara rẹ̀ ò ní tú ẹlòmíín alẹ́ máa fi ẹ má sọ̀rọ̀ àyíǹde ń bára rárá bọ́bá jẹ́ pé musada làwọn náà la nídìí fúnlẹ̀ lárúbáwá pé tó a fẹ́ máa kọ́ àwọn èèyàn bí wọ́n ti lu ewé nílànà ẹ̀sìn ẹni lè pè ń bára àbí ẹni lè pè ń bára àfàyè lẹ̀fẹ́lẹ́ yìí náà ni ẹni tó bá wá rí pé iṣẹ́ ládàáni tó ń pọ̀ lọ sèkún lápá lórí ìwọ náà dá sí àánú Ọlọ́run ní fi wálẹ̀ ọlábọ̀ ayà rẹ̀ wájú Ọlọ́run wàlájì tí wọ́n sọ dátà yìí èmi wọn mọ́ra wa rí tẹ́lẹ̀ àti ẹ̀ríra wa dì síngà èmi ò wá mọ̀ wọ́n ti wá máa ra dátà fún mi ó ti pẹ́ ọ̀gá iléeṣẹ́ kan sí ni wọ́n iléeṣẹ́ yóò ní jóná ọlájọ́ kan sọ ìwájú Ọlọ́run ìlú Èkó yìí náà ni o ara ò ní ní inú yìí ò ní bàjẹ́ wọ́n wá èkú mọ́ àgàbí ọ̀ sàmì dáadáa ṣé nǹkan àwọn onímí ni tọ́ wọ́n wá ọmọọṣẹ́ wọn àwọn ń rò pé bóyá ìyàwó ọmọọṣẹ́ àwọn tí ò lálàáfíà tí ń kàn ń pàrọ̀ hospital gbogbo ìgbà tí wọ́n ti náwó ipe bóyá káwọn ò fún ní nọ́mbà mi kó pè mí àsọmọọṣẹ́ náà ń jí mi wò táwọn ọmọ ẹwò rádọ́ lọ ọ̀gá àwọn tí ń wò mí tẹ́lẹ̀ táwọn ti mọ ra dátà fún mi pé ẹni àwọn gbọ́dọ̀ mọ̀ sí kún lápá bọ́lọ̀ bá ti fáwọn lágbára mọ́ àwọn táwọn alábẹ́ wọn tí wọ́n jòsìṣẹ́ wọn òun wá pè mí ipe ìyàwó nǹkan báyìí bẹ́ẹ̀ bá mọ́ ní ẹ lọ jáwé báyìí ẹ ṣe báyìí ẹ Ọlọ́run inshallah lára ìyàwó bá yá làlájì wa ní ẹni ìgbà tí ọmọ sí àwọn wá débi iṣẹ́ lọ́wọ́ ní ọ̀gá ẹ̀rí tẹ́sì tí wọ́n ti káwọn lọ lọ hospital àwọn onídìí ẹ̀mọ́ o ara ìyàwó ti yá lọ́wọ́ ní kí lẹ́ lò wọ́n ní àfa àkàbáyé lọ́hùn pé lọ́wọ́ ní jẹ́ òun wo àfa yẹn ìgbà tí ó gbé fídíò àwọn ó dè mí àwọn ní láyè béèrè owó lọ́wọ́ òun àwọn ń ta àwọn tí wọ́n ẹ̀wù bọ́lọ̀ ti ṣe ọ̀gá ti ń san oore láì mọ̀ wípé oore wa gan padà dọ́dọ̀ ọmọ sí àwọn bọ́lọ̀ ti ṣe ni afayé lẹ̀ ni ẹni tára bá ń ta bọ́yá kẹ́ bínú kódò níta bá wí tí ọba tẹ̀yìn lọ́rùn ẹ di bọ́ǹkì ẹ jí oyé wa wípé tí wọ́n fò kété ṣe àjọ máa jára wa à ń bọ̀ wá bẹ̀ kí ló kété ní í ṣe pẹ̀lú oògùn owó olóńgbò kí ló ní í ṣe àjò yíya wa olóńgbò dúdú ajá dúdú kí ni lórí Yorùbá lórí ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì ọ̀gẹ̀dẹ̀ àdáyébá àwọn òpèsè gbogbo ẹ̀ lámẹ́nubà subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.